mi rọ̀nà kíre ẹ mú mi rọ̀nà kíre o ẹ mú mi rọ̀nà kíre ẹ mú mi rọ̀nà kíre ewúkẹ́lẹ́ mọ́ nítorí ọmọ Làbákẹ́ ẹ mú mi rọ̀nà kíre o Èjìdé èjì fẹ́ gbọ́jọ́ o bọ́ọ̀rùn bá ti yọ gbogbo jùmọ̀ ní orí mo débi lóde tòní o ọlá oríkì nítorí Fátímọ́tà Bíntù aya Kímádé ṣebí wọ́n mú pé òun ọdọọdún ní sápórúwé ọmọ Làbákẹ́ o ọdọọdún lẹ́rù wá wà Fátímọ́tà Bíntù ó mọ̀ bẹ́ẹ̀ ìran ọ̀bẹ níbẹ̀ tú àtẹ́lẹsẹ̀ abẹ náà èèyàn tó bá ní bá ọbára jòkó mọ́bọ̀ ló ní dé bá bẹ́ẹ̀yàn bá gbẹ́ kòtò ní ọ̀fúnra olúwa rẹ̀ ní ó jìyìn sí ọdún orógbó ní kò bá wọn gbó ọdún obì àgórí àtẹ bọ́dún bá kọdún o péré gún àmáwọ̀ tútù wálé ayé ọmọ Làbákẹ́ o ǹjẹ́ o di pèrègún lóde tòní ikú níbẹ̀ lọ́nà mo yà á fún ọ àrùn níbẹ̀ lọ́nà mo yà á fún ọ òfò àtòṣì kó mọ́ gbẹ́nu gbẹ́wò ọ kí tòwó tọmọ àtàìkú baálẹ̀ ọ̀rọ̀ Fátímọ́tà Bíntù mo pẹ́ kó mọ̀ bọ́ lọ́dọ̀ rẹ ó ní tètè kú torí mo lójú ọ̀la lára rẹ ìláyé aláwòrán bí ọlọ́wọ̀n oníjẹ́ kó o kánjú kú ìyá ẹdúnjọ bí ó ìyá wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀kan bá bí èjì ló wọlé tọ́ mi wá ò bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó ta alákìsà donígbà sọ ojú ni pókí irun ní tiẹ̀ mi mọ́fà mí nírú mi ò fojú ṣeré èjì rí akábọ̀ sáànà òtámọ́ rúkúrúkúrúkú ara àta ògò òtàmọ̀ rúkúrúkúrúkú ara àta lówé ìyá Abdullahi ò ní fojú sunkún ọmọ ìyá Kudus ò ní mọ́sàrẹ́ ọmọ aya Kazeem Akínmádé gbọmọgbọmọ ò ní gbọmọ sọnù lọ́wọ́ rẹ̀ àjò tó wà àtiwọ́ àtọkọ adániwálé ayédákunjákò kéré ọjà wá sínú ilé ò ní tètè kú o Làbákẹ́ torí mo rojú ọ̀la lára rẹ̀ ìláyé aláwòrán bí ọlọ́run oníjẹ́ kó o kánjú kú ó yá járe léèrà rẹ̀ o kárẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ìkirè níṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ewu níwìn rí o ọmọ adálẹ̀ gbísú ewúra ewu níwìn rí o ọmọ adálẹ̀ gbísú gangan ewu filẹ̀ hàn mí fọ̀nà hàn mí ewu ò ní fàbújá lè kiri hàn ní ọmọ ewu kélé mọ́ ní mọ́já ó rí o ewu ni mi o ọ̀sán ògìyàn lówó mi dàgbà ewu nìyí ewu nìran bàbá títí ọmọ ewu kélé mọ́ ní mọ́já ewu kan ò mà nífa fàbújá lẹ́kìrè hàn ní ewúrọ̀ wìrín ọmọ kan kú lọ́nà Èjìgbò ọmọ kan kú lé ọmọ Làbákẹ́ o ọmọ kan kú òde ọmọ kan kú olókùn mọ́mọ́ sin ọmọ kan kú olókùn mọ́mọ́ sọfẹ́ ìkirè ewu níwìrín ọmọ kan kú lọ́nà Èjìgbò ó yá járe lé àwọn ọkọ rẹ tó gbé ọ sílé ó rí Muhammadu Kosim táwọn orí rẹ ọkọ rẹ ní ayọ̀ rẹ ní ọmọ olówó òdúró ọmọ ajífẹgbẹsẹrẹ ọmọ àrèmátà ọmọ lágúnárè tó lòwú lábẹ́rìnjọ owó òsìkà bẹ́ẹ̀ ni òránró àwí mẹ́nu kúò níbẹ̀ lọ́nà tó òwú lábẹ́rìnjọ òdúró ọmọ sọ̀rọ̀ gbìmọ̀ ọmọ òtòǹpòrò ọmọ ayẹyẹ àgbẹ̀ ṣubúṣubú làlùlù òtòǹpòrò ní ọmọ sí àìní ṣubú ọmọ yóò òtòǹpòrò ní ó sì mọ tòǹpòrò ẹni gbọ́n ò fojú rẹ̀ lọ ọmọ àsunkúngbadé ọmọ fọ̀rọ̀ gboyè àtẹ̀wọ̀ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè nílé Òwu lábẹ́rìnjọ òdúrú ọmọ sọ̀rọ̀ gbìmọ̀ àwọn ọlọ́mọ ọmọ lágùn àárẹ̀ ooo ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn Akínmádé olówó orí rẹ̀ ọkọ rẹ̀ ló rán mi wá ó ní kí n bá òun ṣàdúrà fún ọ olódún orógbó
ní kò gbó ọlọ́dún obì agorí àtẹ Fatimata Bintu oníbọ́dún bá kọdún ìran pèrègún amúwọ̀ òtútù wálé ayé ó ní wọ́n di pèrègún lóde tòní ó ní kú ń bẹ lọ́nà kí n yà á fún ọ àrùn bá ń bẹ lọ́nà kí n yà á fún ọ ó ló fún àtòṣì kó máa gbẹ́nu gbẹ́wò ọ kí tòwó tọmọ àtàìkú baálẹ̀ ọ̀rọ̀ ó ní kó máa bọ̀ lọ́dọ̀ rẹ ó lọ́mọ́lá bákẹ́ ó ní tètè kú o torí mo rojú ọ̀la lára rẹ ìláyé aláwòrán bí ọlọ́wọ̀n bò ní jẹ́ kó o kánjú kú ìyá Abdullahi gbọmọgbọmọ ò ní gbọmọ sọnù lọ́wọ́ rẹ ìyá Kudus ò ní mọ sàré ọmọ ìyá Táyélolú ìyá ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n aya Kọ́símù o ọmọ Akínmádé ó sọdún ọdún èyí láyé wàá ṣe tẹ̀mí tọkọtọmọ ìláyé aláwòrán bí ọlọ́wọ̀n bò ní jẹ́ kó o kánjú kú láéláé ọkọ rẹ ló rán mi wá o ọkọ rẹ ló rán mi wá Fatima ọkọ rẹ ló rán mi wá o ọkọ rẹ ló rán mi wá ó ní kí n wá kì ọ́ kí bá òun kì í fẹ́ òun ọkọ rẹ ló rán mi wá ọkọ rẹ ló rán mi wá o Làbákẹ́ o ọkọ rẹ ló rán mi wá ó pẹ́ kí n wá kì ọ́ kí bá òun kì í fẹ́ òun ọkọ rẹ ló ọmọ Làbákẹ́ o mo wí pé kò ní já ṣe mọ́ òye ọdún yìí ò ní já ṣe mọ́ òhà ọjọ́ bí Àbákẹ́ kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ ọdọọdún Àbákẹ́ kò ní já ṣe mọ́.